nínú gbogbo olórin pátápátá ibi tí wàhálà yẹn ti wá dé tó fi wá fi do onírọ́ gidi ni wípé onírọ́kẹ̀ onírọ́ ni wọ́n. Àlàǹgèrè. abẹ lórí Àyìnlá Kọ́lìntì. ṣé mo pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 1978 ó ra Volvo nígbà yẹn wọ́n gbé mọ́tò ẹ̀. wọ́n gbé bẹ́ẹ̀ ni. ṣé mo pé wọn ò gbé. bọ́tọ̀ ọkọ̀ sínú rẹ́kọ̀dù. Àlàǹgèrè o Àlàǹgèrè lẹ́tọ̀ Àlàǹgèrè. ṣé n parọ́ kan fún yín. Yes sir. tẹ bá ró ní fújì lẹ́nìí nǹkan mẹ́ta ni òkè ń jẹ́ kán tètè gbèrè mo lè dárúkọ ní fújì bíi 8 tó ń ṣe bẹ́ẹ̀ and lẹ́nìí wọn ò jẹ́ èèyàn mọ́. ẹ dárúkọ. Àlàǹgèrè. You can tell me the full meaning of the music. We call it combination of music. Kakọrin àpàlà díẹ̀, kakọrin sakara díẹ̀. No, kò yẹ kí Barrister rorí lọ sọ́nà ọbẹ̀. Wàsíù jẹ́ kó yé wọn pé Fuji is not combination of anything. Ọlọ́run mọ̀ plan tiẹ̀ sínú ayé Síkírù Àyìndé Barrister pé tó bá ti lágbára láti pa gbogbo àwọn onífújì lẹ́yọ kọ̀ọ̀kan tó ní dìde eléyìí mo fi kọ́ ẹ lọ́rùn. kò yé mi ọ̀rọ̀ yẹn. Àlàǹgèrè lẹ́tọ̀ ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. ẹ tún kàbọ̀ sí orí ètò yìí lónìí. ṣe rí ojú tẹ̀ ń wò yìí ojú tẹ̀ ti gbóhùn ẹ̀rí ni nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn onífújì ìlú Ìgàndò ní ètò Katsina àti tún wà lónìí ọ̀rọ̀ kan tó sọ tó amaze mi jù ni pé. fújì pọ̀ náà tó bá ti lè mú ẹ ìdè tó gbóhùn ẹ ó confident ni. orin fújì bóyá nǹkan tó bí lórí lè fa ìṣe àti ìwà tó wọnú ẹ̀ nítorí pé competition ló bí fújì competition yẹn wá bẹ̀rẹ̀ láti ìgbà wéré ẹ dẹ̀ mọ̀ pé wéré ló bí fújì fúnra rẹ̀ tẹ́ bá wá wo fújì in general ká bẹ̀rẹ̀ lórí ẹni tó jẹ́ pé agbóògo fújì fún wípé òun ló lò dá sílẹ̀ fújì yẹn Síkírù Àyìndé Barrister wípé ìwọ ló dá fújì sílẹ̀. ẹdúró Yorùbá tẹ́ sọ yẹn ò yé mi o tí a gbà pé àbí tí gbogbo á mọ̀ pé. ṣe rí àríyànjiyàn wà láàrin ta ló ní fújì ta ló dá fújì sílẹ̀ orin ti wà kí fújì tó bẹ̀rẹ̀ fújì dàbí Akẹ́yìndé gbẹ̀gbọ́n nínú orin ni. Yes but fújì jẹ́ nǹkan tó jẹ́ wípé dúdúrú ẹ̀ lénìí kì í ṣe ìgbìyànjú èèyàn kan ìgbìyànjú èèyàn tó pọ̀ ni oníkálukú ọ̀kan lè máa claim priority àbí ownership lórí fújì ni wọ́n ṣe sọ pé òkè ẹni tó bẹ̀rẹ̀ yìí náà ni ká gbógun yẹn fún. then tẹ́ bá wo competition yẹn láti bẹ̀rẹ̀ Barrister ò lè kọrin ó má kọrin wípé ó ta sí èèyàn bí ìgbà tó yẹ kó òun àtèèyàn ń compete fún nǹkan kan. tẹ́ bá wò ó ní báwo ṣe fẹ́ kọrin ẹ̀yẹn o ó la pàdé bóyá lókè súnà lẹ́kọ̀ọ́ lọ́jọ́ sí ó ní kéwú la fi sọ wọ́n dò lórin àná o ká má parọ́ àwa tí mọ̀ ó dárúkọ ẹ ti mọ̀ yí pé ó ń bẹ́ nìkan wí. now competition yẹn ló kọlu òun àti Kollington. Because that spirit begin to linger láàrin wọn. Kollington fúnra rẹ̀ náà ó gbé ẹ̀wù competition yẹn wọ̀. Tẹ́ bá wá wo gbogbo wọn tó wá ń kọ fújì pátápátá there are about 5 or 6 of them tó jẹ́ pé that competition that competitiveness is in them. Lẹ́yìn Barrister Kollington lẹ́yìn Kollington Wàsíù Àyìndé lẹ́yìn Wàsíù Àyìndé ló kan Saheed Òṣùpá. lẹ́yìn Wàsíù Àyìndé ló kan Saheed Òṣùpá lẹ́yìn Saheed Òṣùpá. ṣe ẹ̀ ń ka nọ́mbà òun ní fújì ni àbí competition yẹn. competition yẹn competition yẹn wà lára wọn. tó wà lára wọn. tẹ́ bá wá lọ wo style of music wọn ẹ rí pé ó yàtọ̀ nínú gbogbo àwọn onífújì àwọn tí mò ń dárúkọ yẹn. lẹ́yìn Saheed Òṣùpá ló kan Súlè Àlàó Màláíkà. ká tó ṣẹ̀ṣẹ̀ mú Ṣínú Àkànní. Ṣẹ́fíwò kì í ṣe competition pẹ̀lú yan. tẹ́ bá gbé máìkì fún Ṣẹ́fíwò sí pẹ̀lú òun àti olórin ẹgbẹ́ kọ̀ọ̀kan ó mọ̀mọ́ orin tiẹ̀ ló ń kọ. tí ó bá kí n ṣe pé ó pin dandan wípé wọ́n ń dárúkọ ẹ̀ wọ́n ń call ẹ̀ out kò ní dárúkọ onífújì kan kò ń bèébù. ìyẹn Ṣẹ́fíù Àlàó. Pàṣẹ ìyẹn ti ẹ̀ kíní nìyẹn ń ṣe entertainment musician ni kí ló kàn pẹ̀lú anybody. tẹ́ bá sọ̀rọ̀ sí lẹ́nu pé kó kọ́ ló máa kọ́ kò ní kọ nǹkan kan kò sí nǹkan tó kàn pẹ̀lú anybody. ṣẹ́mo tó fi dogun wípé
nǹkan tó kó bó òun Mm. òun ò ń ṣe competition nídìí orin real life ẹ̀ ní competition wà. How? Bí kò múra bí kò sọ̀rọ̀ ẹ ti understand ní ọ̀rọ̀ sísọ kò kí ń tètè caution ara ẹ̀ ó lè ti sọ̀rọ̀ míì tí ò ní mọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ tóun sọ yẹn wọ́n máa pick ẹ̀. So àwọn mẹ́fà yẹn ni competition yẹn wà lára wọn. ibi tí wàhálà yẹn ti wá dé wọ́n fi wá fi do onírọ́ gidi ni wípé onírọ́kẹ̀. onírọ́ ni wọ́n. Wàsíù ò kì í pa irọ́. ẹ̀bọ̀ tẹ ká mọ́ àwọn tẹ sọ́ọ̀sì. Kò kì í pa irọ́ àmọ́ ṣe ráwọn nǹkan kan máa ń sábà ṣẹlẹ̀ tó jẹ́ pé òun tó bá sọ̀rọ̀ wọ́n máa ń ba fọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni. kì í ṣe pé bóyá pé nǹkan tó sọ jáde lẹ́nu títí ẹ̀ fúnra rẹ̀ wọ́n máa bá tì í síwájú tì í sẹ́yìn. ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí lórí ẹni tó jẹ́ àgbà olórin abẹ lórí Àyìnlá Kọ́líńtì. ṣé mo pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní 1978. 1978. ó ra Volvo nígbà yẹn wọ́n gbé mọ́tò ẹ̀. wọ́n gbé bẹ́ẹ̀ ni. ṣé mo pé wọn ò gbé. wọn ò gbé wọn gbà lọ́wọ́ ẹ̀ ni. láyé ìgbà yẹn àwọn kan alágbára kan wà wọ́n ń fẹ́ lágbára ni. irú bá ṣe jókòó yìí sìn lára àwọn alágbára yẹn kan lè débi kó kàn wò pé ọmọ mo dẹ̀ láìkí fóònù ẹ̀ yìí ẹ má wọrí náà jẹ́ kí n máa lò sọ fún mi pé mi á lò. fóònù tèmi fóònù rẹ. ìgbà yẹn ló ń sọ wípé bọ́ sí mi lọ́rùn wàá ṣàdúrà sí pé mi bàbá lò ó. wọ́n jí. kí ló ń jí. wọ́n jí. tọ́ni ẹgbẹ́ ṣé bí nǹkan tó bá jí ẹ̀ ní rí mọ́ àwọn tó gbà lọ́wọ́ ẹ̀ ń lò ó. mèyọ aláṣẹ kílẹ̀ tún. ọmọ tí wà láyé kò tí ì kú. bọ́tọ̀ ọkọ sínú rẹ́kọ̀dù. ọ̀rẹ́ tó ní pẹ́pọ̀ ọ̀nà tó lè gbà sọ́nà nìyẹn ṣó máa sọ kán déédéé wá gba mọ́tò mi ni. ẹgbẹ́ mọ́tò mi ti yín burú o. ó páàkì mọ́tò ẹni yẹn dẹ̀ wá Abẹ́là lórúkọ ẹ̀ Abẹ́là yẹn lọ lọ́wọ́ ọ̀tún ẹnìkan nígbà yẹn ẹni yẹn ló dáṣẹ́ union sílẹ̀ táwọn MC ń jẹ lẹ́nìí tán láwọn di president nídìí ẹ̀ yìí òun ló dáṣẹ́ union sílẹ̀ torí pé kò síṣẹ́ union tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjẹ̀ka ló wà kí ló ń pè ní ìjẹ̀ka àwọn tó máa ń sábà wá síta tó jẹ́ pé wọ́n jẹ́ bí ọmọ ògbóró ọmọ àdúgbò so wọ́n máa wá sóríta bus stop láti claim bus stop wọn. láti claim bus stop so wọ́n wá jẹ́ tó jẹ́ pé wọ́n ra mọ́tò tó ń ṣiṣẹ́ lọ́nà yẹn so mostly ibẹ̀ lọ́n ti máa wá ń gba owó deliver so àwọn alágbára oríṣiríṣi máa wá ẹni tó wá látẹ̀kọ́ ẹni tó wá látẹ̀kọ́ àti mọ̀ pé oríta ìlà ti máa ń ṣe fàájì ṣẹ́rí Òkígbò tí mo dárúkọ yẹn alágbára ni kò sí bus stop kankan tí kò irú nísìn ẹni tí ò bá mọ̀ tán bóyá bí irú àwọn tó wà ń bẹ̀ gan sìn tó láwọn union leader àwọn national union leader wọ́n máa rò bóyá pé success ló dá union sílẹ̀ but irú òun yẹn success yẹn ọmọ ló jẹ́ f'Òkígbò yẹn òun ló mú wọn káàkiri bus stop nígbà tí Barrister wà láyé èèyàn méjì nínú àwọn ọmọ ẹ̀ ló kó ti Barrister pé gbogbo ìgbàkigbà Táyìndé bá fẹ́ ṣeré ẹ máa sọ fún mi Ọ̀sìlò tó bá wà láyé kò tí ì kú mi mọ̀ bóyá ṣe ẹgbọ́ Ọ̀sìlò ni máa níjà mi Òkígbò ló mú débẹ̀ ẹni tó ń wa Barrister nígbà yẹn Apollo Òkígbò ló mú dẹ́yìn ẹ̀ alágbára lòun òun ò rí bíi pé ẹ̀wọ̀n ẹ̀dá kan tó yẹ pé ṣe mọ̀ ó kàn rí agbára ẹbí ẹni bóun fi ń fẹlá kò rí bí nǹkan kan. báwo ni ti Kọ́líńtì yẹn ṣe wá fẹ́ jẹ́. now ó páàkì mọ́tò bó ṣe páàkì mọ́tò bóyá ó dé láti ibì kan bóyá ó fẹ́ wọlé lẹ́nu yẹn kàn rí pé wá Àyìnlá àṣẹyìntàn dẹ̀ ti mọ̀ pé wọn ò gbádùn bó ṣe dá lóhùn nìyẹn jẹ́ yá mi mọ́tò yẹn kí ni ó ṣàmọ̀ kò ìgbà ó kọ́ lọ́wọ́ ẹ̀ ni bó ṣe gbé lọ ni. ẹ̀bọ̀ Kọ́líńtì ń kọ́ sínú rẹ́kọ̀dù wọn gbé. ẹ̀bùn tó lè kọ nìyẹn. ṣẹ́yìn iṣu nǹkan tẹ̀ ń sọ ìṣá. tí bí kò tí ì kú ó gbà lọ́wọ́ ẹ̀ ni kì í ṣe pé ó yọ̀bọ̀n sí àbò yọ̀bẹ no fún mi kọ́kọ́rọ́ ó dẹ̀ gbélé lọ́wọ́ kì í ṣe pé gbéyàwó ó gbé sí ó lọ tà ó tó lò á lò fún bí oṣù mẹ́fà. ó wá dá padà. kò dá padà o. ṣé bó ti kọrin òun ti kọrin pọ́n gbé náà ó sókè la tó fẹ́ dá padà fún ẹ fún. mo ti mú kàn. tẹ́ ẹ̀ bá wọnú inú live Abbas Akande dáadáa Obesere tó bá sọ nǹkan fún yín ẹ believe pé bó ṣe rí gangan ni and it's not like that so many of them are just like that nítorí pé wọ́n competition yẹn táwọn orí àwọn tó ń rí lókè yẹn àwọn náà fẹ́ fi nǹkan kan cover ara wọn láti wò pé òkè bó ṣe rí nìyí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ then wọ́n á present fake information because wọ́n mọ̀ pé nǹkan táwọn aráyé fẹ́ gbọ́ nìyẹn tẹ́ bá wọnú wọn lẹ́ máa mọ̀ pé kò rí bẹ́ẹ̀ èèyàn kan ṣoṣo tó sì live
decent kì í ṣe pé ó decent náà tọ́lọ́run bá fún èèyàn ṣe bẹ̀ decent life and disciplined life díẹ̀ nínú wọn ó ní Wàsíù Àyìndé ẹ̀ Wàsíù Àyìndé ṣé n parọ́ kan fún yín. Yes sir. Tẹ́ bá rò ní fújì lénìí nǹkan mẹ́ta ni ò kì í jẹ́ kán tètè gbérí. Tẹ́ bá rò ní fújì lénìí tó orúkọ ẹ lọ sókè ẹ má believe pé ó ti wà lókè o ó lè lulẹ̀ gbẹ kò dẹ̀ ní dìde mọ́. Nǹkan mẹ́ta péré. Ìkíní onífújì tó bá ti sọ̀rọ̀ ẹ̀ di agbèrò. Nǹkan tí mo mí ìbàyà agbèrò ojú wípé nísìnyí tó bá ṣeré tán àwọn ọmọ ayé á dúró báwọn fẹ́ gbowó. Ẹ bá rò ní fújì mi ò máa bẹ́ wulẹ̀ tí wọ́n ni. Mo lè dárúkọ ní fújì bíi 8 tó ń ṣe bẹ́ẹ̀ and lẹ́ni wọn ò jẹ́ èèyàn mọ́. Ẹ dárúkọ. Àjàní Kàbákàì tí Mushin tó ti kú Mushin yẹn. Ṣé Kamilansa nìyẹn lòun jẹ́ tó gentle gan ní Mushin yẹn. Bó ṣe gentle tó yẹn lè ṣunú ẹ̀ ṣe pọ̀ tó nígbà yẹn. Onífújì kan wà Ìtìrẹ́ Ìjẹ̀ṣà yẹn lòun náà wà Jẹ̀lílì Àkànní. Jẹ̀lílì Àkànní. Yes Bana. Bọ̀bọ̀ kan wà ní Lájégúnlẹ̀ the same thing. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ máa bọ́ ṣọ́lẹ̀ wọ́n máa dúró tán ni pé àwọn ò ní gbàṣẹ. Nǹkan t'Ọlọ́run gbé fún ẹ ọ̀tọ̀. O ò lè wá gbé nǹkan míì dání. Iṣẹ́ táwọn yẹn táwọn ń ṣe nìyẹn. Owó ọmọ takú yẹn wọ́n fẹ́ gbà á. Èló ló fẹ́ fún wọn iyekíye tó bá ti kólẹ̀ náà lọ máa gbà. Tọ́ bá pọ̀ rẹpẹtẹ sọ́lọ́ máa gba 1 million. Tó bá ti lóòní bó jẹ́ 50,000 ló gbélẹ̀ wọ́n máa gbà wọ́n máa lọ. So why tó ṣe máa jà? Ìkejì ni pé tọ́ bá ti ń lórúkọ wọn sábà súnlé. Ilé obìnrin lọ́wọ́ máa sùn kiri. Obìnrin wo ló wá mọ̀ tó máa dàyàdé láyà tó jẹ́ pé ògo tiẹ̀ bá ti tiẹ̀ mu? That's another problem. Ìkẹta wá ni wípé wọ́n rí owó yẹn bí owó òòjọ́ tó ń wá. Wọ́n wò wípé kò sójò tó máa ń rọ̀ tí ò kì í dá. Ẹ bá rí pé most time tí bá ń sọ̀rọ̀ mo máa ń sábà fún Wàsíù Àyìndé yẹn ní kudos gan. Reason is òun rí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé iṣẹ́ tí mo dì mú yìí iṣẹ́. Barrister gbọ́ ò rí bẹ́ẹ̀. How? Because tó bá yẹ kó rí bẹ́ẹ̀ òun ló yẹ kó mú gbogbo modification modernization yẹn wọnú Fuji fúnra rẹ̀ because Barrister is a very resilient person. Èèyàn tí ò kì í sinmi ní iṣẹ́ mọ́rún nǹkan tó yẹ kó dẹ̀ máa ń rorí gan. Ó lè rò pé àkíní yìí ṣó máa ṣiṣẹ́ nínú kíní. Ṣé mo bó ṣe máa ń gbé orin kalẹ̀ yẹn náà ló ṣe máa ń rorí pé kí la lè kó sínú ẹ̀. Ọlọ́run ọba ò ṣí ní làákàyè kò ṣí lọ́pọlọ dé gbogbo ibi tí Wàsíù dé ọpọlọ yẹn dé and kò wá ń ṣe mímọ̀ ṣe Wàsíù náà bẹ́ẹ̀ nítorí pé ó gba àwọn èèyàn láyè ó ní listening ear. Tẹ́ bá dọ̀dọ̀ ẹ̀ ń sẹ́ pa aláàjì ẹ ṣe rẹ́kọ̀dì kan mo dẹ̀ wá like rẹ́kọ̀dì yẹn. Bẹ̀tì nǹkan kan wà tó miss nínú eré tẹ́ bá fi sí ẹ máa practicalize nǹkan ẹ̀ tó bá ti lọ ó lọ nìyẹn. You can tell me the full meaning of the music we call it combination of music kakọrin àpàlà díẹ̀ kakọrin sakara díẹ̀ kakọ tọ́lájú díẹ̀ kakọ ti lamọwúrà díẹ̀ kakọ ti Sunny Adé díẹ̀. But Wàsíù jẹ́ kó yé wọn pé Fuji is not combination of anything. It's a standard genre on its own. Bí jùjú ṣe dá dúró lòun náà dá dúró. Tó bá jẹ́ pé instruments lẹ kó sínú ẹ̀ those instruments èmi náà á kó sí. And he's maintaining that standard form now. But what Barrister is saying is, òun máa mú orin àpàlà díẹ̀, òun máa mú jùjú díẹ̀, àwọn máa mú eléyìí díẹ̀ ló ń jẹ́ Fuji o. No, kò yẹ kí Barrister rorí lọ sọ́nà ọ̀bẹ. Ìyẹn já sí wípé bí ẹni pé ẹni tó ti bímọ kìíní, bímọ kejì, bímọ kẹta, ó wá bí àbígbẹ̀yìn, ó wá fi sí abẹ́ ẹ. Àwọn tó o ti bí síwájú yẹn, tó o bá rá àwọn ilé wọ̀nyí, o ò lè live life ẹ. Tàbí gbẹ̀yìn yẹn bá fẹ́ dá dúró àwọn ẹ̀gbọ́n yẹn ò ní jẹ́ ó dúró. Nǹkan tí Barrister mistake tí Barrister ṣe nìyẹn. Nínú statement ti Wàsíù Àyìndé Fuji is a musical genre on its own. It's an organization kò sí lábẹ́ any other music. Ló ṣe confidently introduce gbogbo nǹkan wọ̀nyẹn and he stood by them. Like what and what? Wọ́n lu jìtárì. Agbádá owó ló kọ́kọ́ lù kò dúró ó lọ. Wọ́n lu bàtárì Kọ̀líńtì Àyìnlá ló kọ́ lù kò dúró ó lọ. Saxophone piano everything Barrister ló kọ́kọ́ lò ó wọ́n lò ó kò dúró ó lọ. Come to 90 gbogbo nǹkan yẹn tán lò rí tó ti lọ yẹn
Wàsíù return ẹ̀ padà sínú fújì and he came to stay. Ó ní gbogbo wọn kọ sákárà sílẹ̀ wọn ò lù mọ́. Àyìndé Wàsíù ló ṣe Ọlọ́run gbogbo wọn ti wá ń lu sákárà. Ó nígbà tí mo kọ́kọ́ kọ kílásíkà mi ní ìjọ́sí wọ́n lérè pa lóńgbò ló ń ṣe. Mi ò tí ì fi kílásíkà sí ilẹ̀ rárá. Ó ṣe Ọlọ́run gbogbo wọn pátá lọ́tún wá lu kílásíkà o. Wá ní ẹ̀fọ́ wọ̀ mí. Wọ̀ mí o. Gbogbo orin tó ń kọ ó ń kọrin bí ẹni pé mẹ̀sáyà bí ẹni pé òun mọ nǹkan tó òun ṣe bí ẹni pé ó rí ọjọ́ ọ̀la meanwhile kò dẹ̀ rí but that inspiration níbi tó ti ń wá ẹ jẹ́ ká fún Ọlọ́run ọba ní gbogbo ògo yẹn because gbogbo nǹkan tó ti sọ síwájú ló ń padà ṣẹ nínú ayé ẹ̀. tí Wàsíù yẹn ló kún jù ká bátù nǹkan tó yẹ ká bátù kéèyàn yé pé fújì ní fújì mi. He contributed a lot to the development of Fiji music in Nigeria. Not even in Nigeria. All over the world. Mo sọ fún yín pé competition. Wéré ló di Fuji. Wéré yẹn ṣe mọ̀ pé àwọn kì í sábà ṣàlàyé tán. Wéré yẹn kì í ṣe wéré pé wọ́n ṣe ajísàrí ládùúgbò mi o. Wọ́n wá ní wọ́n fẹ́ gbé wéré wá lọ ń gbé wéré. No o, wéré competition ni o. Oníkàlùkù máa ní ìyá ẹgbẹ́ àbí bàbá ẹgbẹ́ títí ẹ̀. Tó máa organize that show fún yín tí village circle kan bá wà ní àdúgbò yín sìn wọ́n á wá fi ìpàdé sí village circle yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń jí wéré ibẹ̀ ẹni tó bá win bóyá ó win ní year yìí ó win ní next year ó win ní year coming ní àwọn òun ló máa wá fún ní overall champion ládùúgbò yẹn wípé ìwọ ti promote ara ẹ o ti tó kọ fújì. Kò kí n ṣe pé bóyá kàn déédéé wá mo gbé àga ṣẹ̀rífù wọ́n tan gas lab wọ́n ru náà kiri no competition ní so competition yẹn ló wọnú ọ̀pọ̀lọpọ̀ ara wọn maybe that from 60s 70s wọ́n ṣe ń jí nìyẹn. Saheed Òṣùpá happen to be an aggressive musician and mo believe pé aggressiveness yẹn náà ló fi ń live life ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ because ìgbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òun náà bá wà lára olórin tó gba wájú mi kọjá but Ọlọ́run ti pe èmi kúrò nígboro. So ìgbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ nígbà yẹn ọ̀rẹ́ mi tí mo sọ yẹn Tẹ́límù náà Ọjọ́rá ó pè mí kó àwọn òṣìṣẹ́ bọ́ọ̀lù onífújì kan ní Ìjọra pé ẹlẹ́ṣẹ̀ ni èmi ò mọ̀ ń pa ẹ̀ mọ́ èmi oníkálukú ti lọ́n lẹ̀ sí oníkálukú rìn lọ́tọ̀. Now later mo ṣẹ̀ wá ń gbọ́ orúkọ ẹ̀ yẹn àti understand tóun náà jáde. Ìgbà yẹn Ọlọ́run ti pè yín. Ọlọ́run ti pè mí kúrò. Kó nu ayé. Nínú ayé. Olúwa wá pè yín sí. Inú ayé náà mo ṣì wà bẹ̀tà ayé yàtọ̀ sáyé ayé tuntun. Tẹ́dà bá ronú pìwàdà òun ló máa kọ gbogbo ìgbé kì í ṣe ìgbé ayé èṣù àwa là ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ìgbé ayé tọlọ́run yàtọ̀ sí ìgbé ayé tayé ẹ mọ̀ pé ayé tá à ń gbé yìí ń sìn Fẹlá kọrin kan ó nígbà tóun wà lọ́gbà ó lóun rí bíi outside life bẹ́ẹ̀ ti gbà tóun wà nínú ayé òun rí ní inside life ṣé nípa ayé yẹn yàtọ̀ síra wọn. Ayé tẹ̀ ń gbé ńgbà tẹ̀ ń sọ̀tàn yìí ó yàtọ̀ sí ti sìn. So ayé àwọn tiwa yàtọ̀ sí ti yín báyìí. Ayé ti Jésù lèmi ń gbé ń sìn. Ayé ta làwa ń gbé báyìí. Ayé Jésù lẹ́yìn náà ń gbé àmọ́ bí gbogbo ara ṣe ti Jésù ni. Lẹ́yìn Barrister òun ló tún kù bí Saheed Òṣùpá náà ti kọ́ ó ní ta bá rántí bàbá wa tó wà lọ́run ẹ jẹ́ ká rántí bàbá wa tó wà láyé Kọ̀líńtì Àyìnlá ó ní ẹ jẹ́ ká wá tún rántí ẹni tó gbé fújì sókè sí Wàsíù Àyìndé olúwa wa bàbá akọrin àwọn tí wọn ò rí ni wọn ò rí bẹ́ẹ̀. Ẹ bá fẹ́ sọ̀rọ̀ olórin tó wà níwájú Wàsíù Àyìndé kì í ṣe àwọn kan wọ́n tó 1000. Kí n tún wá fún yín nírọ̀ kan ẹ wo Toyib Alamu. Toyib Alamu. Àwọn olórin kan wà ní Lagos Island lára wọn ni Toyib Alamu yẹn Ramoni Àkànní Tọ̀yọ́bọ̀ Raimi Àyìndé Bokos Boko Hotel Ìyàndá Sàwábà ìsàlẹ̀ Èkó ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó sá lọ Ìbàdàn Sùrájù Àlàmú Akéré àwọn pípù yẹn rè ní ìsàlẹ̀ Èkó yẹn bí ẹni wípé Wàsíù ò sí ńbẹ̀ tó bá ń dárúkọ olórin nísàlẹ̀ Èkó wọn ò lè dárúkọ Wàsíù bẹ́ẹ̀ tó lóun fi nǹkan kan ṣìkẹ́ Wàsíù Àyìndé yẹn kí ni nǹkan náà
òun ò wá rí ògo ìsàlẹ̀ Èkó yẹn, ìta lọ́lọ́run ọba ti wá kẹ́. Bẹ́ẹ̀ kẹ̀ ìsàlẹ̀ Èkó yẹn náà ló wà, bẹ́ẹ̀ nígbà tó yá ọpọlọ tiẹ̀ náà ṣí pé kí ni mò ń bá wọn jókòó ṣe nísàlẹ̀ Èkó yìí, ó kú òun bẹ́ẹ̀, ó move out. Àláǹkéré. ọdún mo sọ yẹn ń sìn. ṣe rí ibi tẹ́dé yẹn máa continue láti bẹ̀ o. mo máa ń sọ fáwọn èèyàn pé sórí tó bá ń wo ètò Àláǹkéré yìí, ìtàn ìgbésí ayé àwọn onífújì tó ẹ̀kọ́ tó pọ̀ fún wa láti change ẹ̀kọ́ tó pọ̀ ń gba ìgbésí ayé wa. bẹ́ẹ̀ni. gbọ́ gbólóhùn tán ṣe sọ yìí, wọ́n ní Wàsíù Àyìndé wà ń sàlẹ̀ Èkó, àwọn kan wà tán rẹ̀ níbẹ̀. rẹpẹtẹ. now but Wàsíù Àyìndé wá kú òun bẹ́ẹ̀, ó move out. but ibi tó ti wá move out yẹn ló ti wá pool. ó pọ̀ jù. ìyẹn ni pé ìwọ náà lè wà ń bì kan, there is nothing bad in changing your environment sometimes. bó ṣe move out, ó sì padà lọ ṣeré ní ibẹ̀ local government ní island yẹn. I can understand. Now ó wá ń ṣeré lẹ́yìn local government yẹn, ó ń ṣeré ní Club Arcade. ó dàbí pé Club Arcade yẹn ó dàbí pé every Thursday if I'm not mistaken. láti Club Arcade yẹn ló dẹni tó di èrò La Parias ní Ìkẹjà. díẹ̀ láti La Parias ló ti dèrò Tóyìn Street ní Ìkẹjà. ní ọ̀dọ̀ Ṣèyí Wífúnkẹ́. tọ́lọ́run bá ṣetán láti bẹ́ẹ̀dá dìde, ọ̀nà àrà ọ̀nà ìyanu náà ni. ẹ jẹ́ kí n fún yín lẹ́sàmpù kan. mo ń bọ̀ lọ́jọ́ kan, mo débi Ìgàndò bus stop yẹn, níbi BRT yẹn, bọ́ọ̀ì kan ń ta búrẹ́dì níbẹ̀, ó máa ń fi káàgbé búrẹ́dì wá síbẹ̀. mo wá ra búrẹ́dì tí ó wá ń kọrin, orin yẹn wá dùn mọ́ mi, mo wá wò pa onífújì yẹn, ó ní yẹn ohun ẹ̀dùn, ó ṣú ọ̀pọ̀ ó ti ń kọrin dáadáa. àwọn ní bàbá pé iṣẹ́ tó ń yàn láàyò ni, kí ló wá ń ta búrẹ́dì fún? ó gbéṣẹ́ ajé dání, ó gbé nǹkan tí ò lè sọ ẹ́ di ṣé ìwọ ló ń ṣe búrẹ́dì? ó lóun fi ń yígbà padà náà ni wọ́n kì í. màá ṣe nǹkan kan fún ẹ, fún mi ní nọ́mbà ẹ, gba nọ́mbà mi, èmi á pe àwọn èèyàn bíi 2-3 tó yẹ pé wàá lọ sọ́dọ̀ wọn, wàá test run ẹ lórí system. tó bá ti good, ó ti dolórin. ó kàn wò mí báyìí, bí yàtọ̀ rí pé mi ò páàkì ká. ó kàn wò mí báyìí pé mo dẹ̀ lọ, mo ní kó pè mí, kò pè mí. sọ́njọ́ kan mo tún wá ń kọjá, mo wá rí, mo wá rẹ̀ ni mo ní Ọlọ́run fún ẹ ní oore ọ̀fẹ́ ẹ̀bẹ̀ tó jù ú nù fúnra rẹ̀. ó láwọn olórin tó ń gbórúkọ wọn lénìí, gbogbo ara mi ni mo lè fi dúró. Abbas Obesere ó gba wájú mi kọjá kó tó jẹ́ èèyàn. Pasuma ó gba wájú mi kọjá kó tó jẹ́ èèyàn. tó ọ̀pọ̀lọpọ̀ olórin ni mo lè tọ́ka sí. ẹ ti understand pé mo kópa nínú ayé ẹ̀. àmọ́ àwọn kan jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé mo bí ṣe sọ lẹ́ǹkan yẹn, wọ́n rí àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ bí àkàbà. àsúnà tí wọ́n bá ti gun àkàbà yẹn dókè, wọ́n ti gbàgbé ẹ̀ nìyẹn. àwọn tó máa fèsì làwọn fáǹsì tó náwó fún wọn. ìyàtọ̀ tó wà nínú gbogbo wọn pátápátá òun ni wípé èyí tó máa ń tẹ́tí gbọ́rọ̀ nínú wọn tí ò bá ti jẹ́ni tó yẹ pé ó mọ̀ ẹ́ rí kò wọ́pọ̀. ìyẹn ni Wàsíù Àyìndé yẹn tún fi yàtọ̀ díẹ̀ láàrin wọn, kí Wàsíù kó tó lè stop láti máa attend sí ẹ, bóyá o ṣe mistake kó sọ nǹkan kan tí kò yẹ kó sọ, kò gbé call ẹ mọ́ nìyẹn. bẹ́ẹ̀ tó bá ti ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, tó bá pè ó máa pick call yẹn. or tó bá send message WhatsApp sínsìn. ọ̀rọ̀ Fújì ẹ̀bẹ̀ kan lèmi kàn fẹ́ bẹ̀ wọ́n, because àwọn náà fi ń jẹun, èmi ò ń ṣe onífújì. nítorí pé láti kékeré náà ni èmi ti jọ́mọ ògbóró, ló jẹ́ kí n mọ ìwọ̀nba díẹ̀ nípa wọn. bẹ́tẹ̀ mi fẹ́ bẹ̀ wọ́n ni pé kán rí iṣẹ́ yẹn bí nǹkan tó jẹ́ wípé iṣẹ́ téèyàn fi ń yangàn, iṣẹ́ tó lè fi sílẹ̀ fọmọ ni. yes, kì í ṣe iṣẹ́ tó jẹ́ wípé o kàn wó pé mo yà bàrà nídìí ẹ̀, mo dẹ̀ wó pé mo ti rí nǹkan tí mo ní rí. no, iṣẹ́ tó ń gbé èèyàn sókè ni. tó o bá wá dúró dáadáa lórí àkàbà, iṣẹ́ tó tún máa gbé ẹ, tó máa lù ẹ́ mọ́lẹ̀. ṣé ẹ mọyé èèyàn tó rìn inú ayé, ṣé wọn rìn ni? Sàwábà ṣé kò rìn inú ayé ni? ṣe bọ́mọ Ìbàdàn ni, ṣé Ìbàdàn lè ṣe nǹkan kan kọ́ máa rìn? ẹ jẹ́ fún yín lẹ́sàmpù kan.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Màá dárúkọ èèyàn mẹ́ta. Ìkíní màá dárúkọ Àyùbá, Déwálé Àyùbá. Mi ò mọ̀ bóyá ó ń lọ ilé olóògùn, mi ò mọ̀ bóyá ó lálàáfà àbí wòlíì tó ń ṣiṣẹ́ fún, I don't know anything about it. But nígbà tó máa dé sẹ́kọ̀ọ́ ní 1982/83, ẹ̀kúlé ibi tí mò ń gbé ní Jẹ̀ṣátẹ̀dó ló dé sí. Wọ́n pe street yẹn ní Ronke Street. Nígbà yẹn kò ń ṣe jump níta, ó ní bọ̀bọ́ kan à ń pe ọ̀bọ yẹn ní Túndé Ẹ̀tọ́, ọ̀dọ̀ ẹ̀ ló ti máa ń ṣe jump torí ọ̀bọ yẹn ní small bar. Now nínú gbogbo olórin pátápátá Àyùbá yẹn ni mo like jù. Kí ló fà á tí mo fi like ẹ̀ ni wípé bó ṣe appear as a gentleman yẹn náà ni o, gentleman complete ni. Gbogbo ìgbà tẹ́mi dẹ̀ ń sọ yìí, ọmọ ògbóró ńlá lèmi. Owó eléré yẹn mi ò lè ṣe kémi má gbà. Àwàláì, àmọ́ máa gbà náà kí nígbà tó ń ṣe wọ́n. Ẹ̀yin lẹ kó níṣẹ́ fún wọn ni. Ṣé báwọn wá ṣiṣẹ́ níṣẹ́ tèmi dẹ̀ ní káwọn kọrin kémi gba owó pé owó ẹ ti kọrin tán àdúgbò mi lélẹ̀ wá ṣáà fún wa ló. Bí pé já tíkẹ́ẹ̀tì fún wọn. Pé a mọ̀ ẹ́ rí ládùúgbò. So òun ṣé ibi tó fọ́nì sí tó bá gbọ́ sàǹjẹ́ yẹn pé mo kàn jókòó pé lọ sọ fún èmi ò lè dúró pé mo ó dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ eré bóyá èlò ló ṣì ń ṣe lọ sọ fún pé mo ti fẹ́ máa lọ àmúlẹ̀. Pé sàǹjẹ́ àwọn àmúlẹ̀. owó tíkẹ́ẹ̀tì ní àmúlẹ̀. Ẹ wá sọ fún mi irú eléré bẹ́ẹ̀ tó ti yọ tèṣù kúrò báwo ni ò ṣe ní dìde. Èṣù ní gbà yẹn. Ẹni tó ń jẹun èṣù ní. Bọ̀tí Jésù ní báyìí. Jésù ní mi nísìn. Irú nísìn MC nísìn bó ṣe jẹ́ National Union tó president. Ibi oríta yẹn ló ti ń jẹun. Ó sọ pé ògbésù jẹun ó dẹ̀ wá kí ló wá dé oríta bí àṣà Wàsíù Àyìndé olómele olùṣẹ̀kẹ̀lẹ̀ kò kí ló wá lórí sójà bọ́ọ̀lẹ̀. Bọ̀bẹ́ ṣe wà nù Jésù yìí sìn ẹ jẹun èṣù mọ́. Wọ́n bá tí Jésù bá fún mi ni mo rẹ̀ ra manage. Tó ní fújì kan bá wò yín sí tó ló fẹ́ fún yín lówó ńkọ́. Ẹ̀yìn ó ṣe kì í ṣe ó ti yàtọ̀ sígbà tó yẹ pé mò ń làgò mọ́lẹ̀ gbowó fúnra rẹ̀ ló wò pé mo fẹ́ fún ó lè mú owó èṣù wá fẹ́yìn ní ìsìn. Kì í ṣowó èṣù ọtí òun náà pawó ni. Bọ̀ tó wo oríta ní. Jésù fúnra rẹ̀ ó ní èṣù ti gbàkóso ayé. A gbà pé owó èṣù everybody ná. Àtiwọ́ tó ń sin Ọlọ́run àtiwọ́ tó ń sin Ọlọ́run àtiwọ́ tó jẹ́ pé babaláwo ni ẹ́ àtiwọ́ àáfàá. Gbọ́n kan tí Buhari ọmọ Musa sọ ní ṣe bí àáfàá ni. Kí ló sọ? Ó láwọn àwọn èèyàn pé léré máa wá náwó ńláńláńlá níwájú àwọn àáfàá wá jókòó èmi yìí ṣàfọ́ olórí ibú. Ṣé kò sọ bẹ́ẹ̀? Ẹ̀sọ́ ìyẹn já sí wípé ó ń sọ fún yín pé tẹ́ ẹ bá lè náwó fẹ́lẹ́rẹ́ ẹ̀ náwó fún mi. Àáfàá kan náà tiẹ̀ tún sọ̀rọ̀ kan. òun máa bá dédé ìjọ náà yí pé owó ilé ọba lówó yọkẹ́ ìsọlọ́wọ́. Ẹni bọ́ ṣe tákù ẹ̀ náà òun ni ò gbé àgbékalẹ̀ yẹn ló kù díẹ̀. Kò sí ní èṣù tí Ọlọ́run bá ṣetán láti gbẹ̀dàgà ó máa ń tẹ̀rí èṣù bá ni. Torí pé ọ̀nà tó máa gbà kì í ṣeré ni wọ́n ń sọ pé àṣírí ajé kìnìún gbé mi ni. So bó ṣe wá fẹ́ wọnú kìnìún lọ mú owó yẹn jáde ló kù. Ẹ tó bá ṣetán tọ́lọ́ ṣetán láti gbé àwọn òjíṣẹ́ ẹ̀ga ẹ lọ ka Bíbélì náà. Ó ṣe wà nínú Báíbù nìyẹn kì í ṣe pé ó ṣe bẹ̀rẹ̀ ó máa tẹ̀rí èṣù bá. A pa kìnìún lẹ́nu mọ́. A pa lẹ́nu mọ́ láti gbé ìránṣẹ́ ọ̀nà tó wọ́ yẹn máa gbà wá òun gan tí ò bá láyà. Ọ̀rọ̀ fújì yẹn náà ni la ṣe ń bá lọ sìn. Ẹ ń sọ̀rọ̀ Adéwálé Àyùbá pé òun ni ẹ láìkì. Ó gentle ìdí tí mo fi láìkẹ̀ ni pé kò rí rẹ̀ bí wípé òun gbọ́dọ̀ ṣe wèrè kóun tún fi kún ṣe orin. Ẹ ti rí bẹ́ẹ̀. Then nígbà yẹn àwọn eléré kan náà wà ní gbogbo Ìtìrẹ́ Ìjẹ̀ṣà Àgùdà náà nígbà yẹn. Tẹ́ tó gbowó yẹn lọ́wọ́ wọn ó máa dogun ni o.
ó máa dogun ńlá ni wọn ò ní fẹ́ sàn but àwọn ti gbàgbé pé o ò lè lọ bó ló fẹ́ gbà ẹ̀ta ló fẹ́ bẹ́ẹ̀ kó instrument ìwọ fúnra rẹ̀ tá bá ti ṣe ìyẹn ìwọ tún máa bẹ̀bẹ̀ gbẹ̀yìn ẹ ti rí now irú Wasiu Ayinde kì í ṣe pé kò kì í fẹ́ san owó yẹn bẹ́ẹ̀ tukọ̀ tóun máa ń fẹ́ ni wípé owó yìí mi ò ní san lẹ́ẹ̀mejì èèyàn kan ni mo fẹ́ kówó yìí fún èèyàn kan yẹn á wá bí yín léèrè pé ṣé kóun kó fún ẹni tó bá ti dúró tó ṣàyà gbangba ṣé kí n kówó yìí fún ẹ bá ti pẹnu pọ̀ tẹ́ni kó fún a kò fún ó bá tiẹ̀ lọ tiẹ̀ kò kọ́ onífújì tó bá ti mú jàgídíjàgan mọ́ṣẹ́ orin. but ẹ gbowó lẹ lọ́wọ́ Saheed Òṣùpá rí. mo ti kúrò ń ta mo ní Olúwa ti pè mí. lọ́rọ̀ kan káwọn onífújì máa sanwó oríta. ṣe rí ìlú wa tá a wà ibẹ̀ àti nǹkan tá a bá níbẹ̀ ni. mo sọ ọkọ fún ilé nǹkan yẹn mo ní èèyàn kan ló dáṣẹ́ union sílẹ̀ kí ìjọba tó wá lù lóǹtẹ̀ tó fi sọ́dọ̀ ti tòṣèlú ní 1978 kò sí nǹkan tó ń jẹ́ union tẹ́lẹ̀tẹ́lẹ̀ from 1977 lọ sẹ́yìn kò sí nǹkan tó ń jẹ́ union náà ìjẹ̀ka ló wà láti 1974 ni mo ti wà nígboro ayé tí mo ti ń tẹ̀lé àwọn òkòkò àwọn kìnìún ayé tó yẹ pé wọ́n ríra wọn gallant wọ́n dúró tán. 1974. yes so tí mo ti wà nígboro tí mo dẹ̀ wà lọ́mọ kékeré gbogbo gbà nígbà tó yá èmi fúnra mi mo wò pé láìfò lélẹ̀ èmi náà láwọn ọmọ tó pọ̀ rẹpẹtẹ nígboro àwọn èèyàn kan ló bírú èmi sí gboro èmi náà bíyàn sí gboro. ìgbà tẹ́ wà ń gboro yẹn àdúgbò wo lẹ́yìn wà. mo wà ní Tìrẹ Ìjẹ̀ṣà Àgùdà Bọ́ńbọ́ì àwọn Bọ́ńbọ́ì Òṣòdì làwọn yẹn. but gbogbo 74 yẹn Bọ́ńbọ́ì. àwọn yẹn ò ta ló ń jẹ Bọ́ńbọ́ì àwọn tó wà ní Mùṣín nígbà yẹn ẹ jẹ́ ká mú ẹni tí mo dárúkọ yẹn because Ìtìrẹ ni mi aláyé kọ́kọ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Òkígbò later ó move sí Mùṣín ní Àtẹ̀wọlára àwọn tí Mùṣín nígbà yẹn mi ò ń fẹ́ máa dárúkọ Aládò wà ń bẹ̀ because eégún l'Aládò ń ṣe Aládò ò kì í ṣe alágbára nígbà yẹn tá a bá ń dárúkọ àwọn tó wà ní Mùṣín a máa mú Láti Eléwé Ọmọ then àwọn kan náà wà èmi ń fẹ́ máa sábà máa kà wọ́n nítorí pé wọ́n kẹ̀ṣẹ́ ni because ẹni tó bá lọ kẹ̀ṣẹ́ tó wá dé tó lóhun alágbára kì í ṣe alágbára. now ìgbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn onífújì tẹ́ láìkì yẹn àwọn mẹ́ta kan lẹ́lẹ́ fẹ́ dárúkọ. mo ti dárúkọ Àyùbá mo dárúkọ Wasiu Ayinde then ẹ jẹ́ ń fi Pasuma sùn torí òun náà ò kì í lágídí tó bá ti dọ̀rọ̀ owó yẹn. yẹn Paso. kò ń lágídí ọ̀dọ́ ṣẹ́mọ̀ ìmọ̀ tí mo mọ̀ kò jẹ́ kí n láǹfààní àti gbowó lọ́wọ́ ẹ̀ because ìmọ̀ tí mo mọ̀ Mùṣín ló ti ń rèyìn so ọ̀rẹ́ mi Tẹ́límù yẹn àti ẹ̀rú ọwá Sàrùmí lọ́mú wá bá mi ní Ìjẹ̀ṣà Tẹ̀dó wípé Pasuma wọ́n ti mọ̀ ní Mùṣín pé so ó kù kàn mọ̀ ní Sùúrùlérè máa ní òkè kò sí wàhálà ẹnìkan ṣoṣo tí mo lè sọ pé a lè máa jẹ pẹ̀lú òun l'Òbésèré. yes because Òbésèré ló ń rìn ní gbogbo ìgbà yẹn lẹ́yìn Òbésèré ni Délé Táíwò bọ̀bọ̀ tó ń kọ fún jùjú ń gbà yẹn kí mo fẹ́ fààyàn ni pé mo wá ní òkè bá a ṣe máa ṣe nìyẹn o máa wá Monday ni Abbas máa ń play wàá make sure pé o wá ó pẹ́ jù láago 3 ṣọ̀sán lóru ni aago 3 lóru sí 3:30 àgbà mike lọ́wọ́ Abbas ó dẹ̀ wá gbogbo ìgbà yẹn ó wá bí oṣù bíi 2 àbóṣù kan àbọ̀ pé tó dẹ̀ dé náà wọn kò jẹ gan ẹ̀tọ́ sọ because kì í ṣe pé Àlàbí Pasuma Àjíbọ́lá pẹ̀lú Abbas Òbésèré wọn ò mọ́ra wọn rí wọn ò ríra wọn rí so kì í ṣe pé bóyá ó ti ń gbọ́ orin ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ṣe ń kọrin bíi títí òun náà kọrin títí ẹ̀ lọ́tọ̀ ẹ ti understand pé as an entertainment musician ó ti ń kọrin ẹ̀ bó ṣe ń kọrin náà nísìnyí náà ló ti ṣe ń kọrin yẹn tipẹ́tipẹ́. nígbà yẹn. so ńgbà tí tó bá gba máìkì yẹn àwọn tó ti ń jó sábàásì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí wọ́n á ṣe pé ìrẹ̀wẹ̀sì máa dé bá wọn wọ́n tún máa pọ̀ sí ni wípé another style yìí dán mi tún lélẹ̀ tí wọ́n máa jó sí so mo lójú oṣù kan àbọ̀ ká tó lọ gba Africana fún so Africana yẹn ló ti ṣeré díẹ̀díẹ̀ kó tó di pé wọ́n gbé ó di àríyá ẹ ti understand but
bọ́lọ̀ ṣe ń ṣe titi ẹ̀ agbo ẹ̀ náà ni mo wà lọ́dún náà lọ́hùn bóyá 92 mo débẹ̀ ó ìṣe mi lálejò tó gbé ọtí síwájú mi kó nǹkan tí máa jẹ pẹ́t ọlọ́run bá ti sọ pé kó kúrò níbì kan tó bá ń la gidi ìyà ló máa jẹ gbogbo ìlù tó ń lù lọ́jọ́ yẹn inú orí mi náà ti ń lù gbà ẹ̀fọ́rí yẹn wà pọ̀ mi ò lè gbé ọtí yẹn sẹ́nu báyìí mo láti dìde lóru yẹn ni mo pe ọlọ́kadà tó máa ń gbé mi kiri pé ọmọ já máa lọ lóní àbàbà kí ló dé mú já máa lọ lémi dúró sí ìbà ìṣe àtijọ́ yẹn. ṣé agbo pàṣọ lọ́lọ́run ti ààrẹ sí i. bí tí ẹ̀fọ́rí yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. agbo Pasuma. agbo Pasuma lọ́dún náà lọ. ní Jésù ti pè ní 92 I'm telling you that. Ọlọ́run ló pàṣọ fún yín nìyẹn o. Ọlọ́run ò lo pàṣọ ó ti ń bá mi sọ tipẹ́tipẹ́. ẹ bọ pàṣọ lọ́lọ́run wa ẹ bọ tí agbo ẹ lórí ti ń fọ yín gbà tó ń sórí yín náà ti ń lùlù ni. Tọ́lọ́run bá lo pàṣọ Ọlọ́run lèmi náà fóun náà Ọlọ́run dẹ̀ lòun náà fún mi. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. without controversy Fuji ò lè blow. no controversy ò jẹ́ kí Fuji dùn ó ń paná Fuji. how. àwọn fans kan wà tó yẹ pé àwọn ò ní nǹkan kan tó fẹ́ contribute wọn ò dẹ̀ ní nǹkan kan tó fẹ́ offer àmọ́ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn irú bá ṣe ń sọ̀rọ̀ yìí sìn tẹ́ bá máa wo comment àwọn kan wà tó yẹ pé wọn ò bìkítà èpè lọ́mọ máa ṣẹ́ èpè ńláńlá àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n á farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n á rí pé àlàkàyè wà nínú ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ náà ló ṣe rí fáwọn fans tó ní làákàyè tó ń gbọ́ orin wọn kí n bẹ̀rẹ̀ láti bí 2003 2002 2003 tí rògbòdìyàn Pasuma àti Saheed Òṣùpá yẹn tó bẹ̀rẹ̀ àwọn kan wà wọ́n láìkì Saheed gan ládùúgbò mi èmi náà láìkẹ́ torí pé ó ń kọrin tó ní làákàyè tó lọ́gbọ́n mo wá pe àwọn fans ẹ̀ yẹn pé ṣé ẹ mọ̀ pé ká ní mo láǹfààní àti bá boy Saheed Òṣùpá sọ̀rọ̀ màá sọ fún pé nǹkan tó fẹ́ dálẹ̀ yapa ẹ̀ ò ní ká o nítorí pé ọ̀tẹ̀ ogun ò kì í bímọ re àwọn èèyàn rí pé ó survive nǹkan yẹn ni wọ́n ṣe ń hèlì ẹ̀ lọ́n ṣe tún tì sí mi ń tẹ̀mí ẹ̀ rí láàárín ìgbà yẹn Saheed kú tán díẹ̀ ló kù apá kan wà lórí ẹ̀ ń bí báyìí torí Wasiu Ayinde náà ṣe ṣá lórí ẹ ti rí because nígbà yẹn ó kọ orin kan ó wò pé ṣèbí Abbas ṣe ó mu jẹ òun náà fẹ́ ṣe kò mọ̀ pé àwọn tí wọ́n dúró bí ìgbà tó jẹ́ pé wọ́n jẹ́gi lẹ́yìn ọgbà fún Wasiu Ayinde àwọn tó jẹ́ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ àwọn ló padà lọ́ lọ tò sẹ́yìn Abbas Obesere láti wò wípé òkè a máa lò ẹ́ against Wasiu láti jára wọ ẹ wálẹ̀ pẹ̀lú àwọn ti gbàgbé pé nǹkan tọ́lọ́run igi tọ́lọ́run bá gbìn kò sẹ́dá tó lè fatu lọ́n ṣe lọ ṣe mistake yẹn gbogbo wọn dà lẹ́nìí sí wọ́n ti kú lẹ́yọ kọ̀ọ̀kan Sànjí Ọlọ́run Tóyìn Túndé Tùlámpà wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti para wọn. now òun náà wá dá ogun yẹn sílẹ̀ ló lọ kọ kọ̀lọ̀kọ̀lọ̀ ọkọ́ta àkùkọ mọ́lé wàhálà yẹn kò kí ń ṣe pé bóyá pé wọ́n lù ú lásán nìkan ó tó stage kan Saheed wálẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ gbóhùn ẹ̀ dáadáa àmọ́ ìgbà tọ́lọ́run tún máa gbógo ẹ̀ dé nítorí pé ṣe mọ̀ pé ẹni tọ́lọ́run bá ti fún lógo ó ṣòro Ọlọ́run òdẹ̀ kì í fúnyàn ní nǹkan kó gbà padà so ó ṣòro kí nǹkan yẹn tó dédé lọlẹ̀ tọ́wọ́ Ọlọ́run ọba ò bá sí níbẹ̀ ló tún wá gbé dìde padà ṣé bí ìjà ló dé láàrin Sawaba Ìyàndá Sawaba ò kì í ṣe olórin kékeré olórin ńlá ni irú Sawaba Ìyàndá yẹn sìn àwọn Wasiu Ayinde ń bọ̀ lẹ́yìn wọn ni irú Àkànní Ràmọ́nì Wasiu Ayinde ń bọ̀ lẹ́yìn wọn ni what's it called Raimi Ayinde then Isiaka Akànní student Fuji Wasiu Ayinde ń bọ̀ lẹ́yìn wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ nítorí náà mo sọ pé tá a bá ní ká ka olórin àwọn lọ́va sísì ń kọ́ bàbá làwọn yẹn jẹ́ sí Wasiu Ayinde Wáídì Àkàngbé wọ́n wà wájú Wasiu Ayinde wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn Fatai Adio wọ́n pọ̀ àmọ́ ẹni tọ́lọ́run ọba ṣe lógo ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé Ọlọ́run kàn déédéé pè tó yálò ògo yẹn Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé fún ni nítorí náà mo yẹ sọ nínú ọ̀rọ̀ àkọ́kọ́ wípé Ọlọ́run wá lo Wasiu Ayinde yìí ọ̀rọ̀ Wasiu Ayinde dàbí ọ̀rọ̀ Fáráò àti Mósè ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ plan tiẹ̀
sínú ayé Síkírù Àyìndé Barrister pé tó bá ti lágbára láti pa gbogbo àwọn onífújì lẹ́yọ kọ̀ọ̀kan tó ní dìde eléyìí mo fi kọ́ ẹ lọ́rùn. kò yé mi ọ̀rọ̀ yẹn o. Síkírù Àyìndé Barrister títí wọ 1984 kí ògo Wàsíù Àyìndé tó gbìnà ọjà káàkiri everywhere kò sí olórin onífújì kan tó lè dìde tó bá ti ṣe rẹ́kọ̀dì ẹyọ kan tó ti gbóhùn ẹ̀ èmi ò mọ bí kò òun àti Kollington Àyìnlá ṣe ń ṣe o wọn ò tún gbóhùn ẹ̀ mọ́ ó lè máa rẹ́ẹ̀nì ní kọ̀rọ̀ yàrá ẹ̀ níbì kan ló sọ fún yín pé irú gbogbo àwọn tí mo dárúkọ yẹn sìn island ẹnìkan náà lọ mọ wọn kọjá bẹ̀ nígbà tó yá ọ̀rọ̀ yẹn dì sọ́lẹ̀ nígbà tó náà tó wá ṣe mistake tó lọ kọ orin kan tó kọ òkè gbé mi òkúta wẹ́rẹ́ 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 òkè gbé mi ìgbà yẹn dèrè ló kó irinṣẹ́ fàbúrú ẹ̀ Nurudeen Alade àbí ló kó irinṣẹ́ fún tó ṣe bless ẹ̀ àtọdún yẹn láti gbóhùn Nuru Alade yẹn mọ́ Wasiu jáde látara ẹ̀ 1984 lórúkọ yẹn spread all over but Wasiu ti ń reign as far back as 1978 nísàlẹ̀ Èkó yẹn because life kan ló kọ́kọ́ ṣe life yẹn ló cut across gbogbo Lagos state tó wá ṣe life táwa tá a wà ní Ìjẹ̀ṣà àìtì rẹ̀ mo ṣe nǹkan kan gbọ́ life yẹn so life yẹn ló bí first record ẹ̀ ní 1980 mo ti sọ nǹkan kan síwájú oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá mo dẹ̀ sọ nǹkan fún yín pé competition wà nídìí iṣẹ́ orin àmọ́ àwọn tó wà lára wọn nídìí iṣẹ́ fújì wọn ò pọ̀ Síkírù Àyìndé Barrister Alhaji Àyìnlá Kollington Wàsíù Àyìndé then Saheed Òṣùpá followed by Sulaiman Alao Malaika then Shina Akànnì àwọn tí spirit competition yẹn wà lára wọn nìyẹn ṣe rí pé Shina ni mo pè last torí pé òun ò fi taratara wọnú competition yẹn ẹ ti understand but tẹ bá ń rí díẹ̀díẹ̀ a máa ju ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tẹ tó bá dé pé òun àtolórin ẹgbẹ́ ẹ̀ jókòó tó lórin yẹn ò báyìí tí ì ta sí òun ò ní kọrin. wọ́n máa ń believe pé ìgbà tó bẹ́ẹ̀ sèré dé tó kọ́ African Fuji Michael Jackson ló bring Kabaka down ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ kí ni microphone mi ṣe látijọ́ Sunday di Wednesday lọ́wọ́ bẹ́sẹ̀rẹ̀ kí wọ́n tó rí gbà lọ́wọ́ ẹ̀. dàbí ẹni tó ń play ball lórí field ni tó bá ti lè yọ boot lẹ́sẹ̀ wọ́n ní kó lọ jókòó nìyẹn báwo ni ìmàlájúlẹ̀ tó máa gba microphone lọ́wọ́ ẹ̀. ẹ ti rí bẹ́ẹ̀. anẹ́ òun Kabaka ṣe rí ó pèrè l'African Fuji Michael Jackson. Bọ́lájí Adémi Àjàní Kabaka Bọ́lá musician African Fuji Michael Jackson African Michael Jackson. Bàṣẹ kan ti wà nìyẹn. ní Sùúrùlérè mọ́tì rẹ̀ àwọn ará àdúgbò yẹn ló fún mi lórúkọ yẹn nígbà yẹn ní African Fuji Michael Jackson. ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ Adéwálé Àyùbá àti Toyib Alamu. Olómi come and dance bọ̀nsùwé o olómi come and dance bọ̀nsùwé. Nàìjíríà ta wà ilé mi èmi àtàwé bá nìkan là ń lo bọ̀nsùwé èmi ò kọ́kọ́ bẹ̀rẹ̀. ṣé pé Toyib Alamu sọ pé òun lòun kọ́kọ́ kọ bọ̀nsùwé Fuji ó kọ́ yàtọ̀ sí pé ó sọ di trademark Àyùbá sọ bọ̀nsùwé di trademark ni. Adéwálé Àyùbá and his Bọ̀nsúwé Fuji organization ó yàtọ̀ sí pé wọ́n fún wọn láàdváìsì ó fi kọrin. Now Obesere ó ń ṣe irun ó máa ṣe jẹ́ríkọ̀ tó máa kán tó ọmọ mi gidi ni ọmọ ní ọmọ mú láti inú pápá inú rà ní Àpàpà road ajẹ́ ló Abbas Obesere nígbà tí ò tiẹ̀ tí ì jẹ́ èèyàn tẹ bá kí Abbas ní sísìn pé sídó àṣà ló fi máa ń dá kò mọ ẹ káàárọ̀ ọ̀sọ̀ àṣà ló máa fi dá yín lò ọjọ́ kan mo délé ẹ̀ láàárọ̀ kùtùkùtù ló bá ní bàbá wọn lòun ò kì í kọrin oníwàlẹ́wà òun ò ń kọrin oníwàásù pé bẹ̀ tóun wá lọ gbọ́ orin Barrister kan pé bàbá tóun bá ju orin yẹn fún yẹn máa gbádùn ẹ̀ lọ mo bá ní pé kó kọ ló bá bẹ̀rẹ̀ onírápálá wọn ní mi kì í kọrin onísùúrù Àkàndé wọn kì í kọrin oníwàlẹ́wà àmọ́ lọ́wọ́ yìí rápálá làbàtò under the table ó dá tó ń bí ṣé orin onísùúrù ni tó kọ
ó ní àbágọ̀ jù bẹ́ẹ̀ lọ ìbáwọn náà wá orin onítàn sítàn àdẹ̀gbàgbé àdẹ̀fi ṣeré létà ó forin yẹn wá ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ni. now oníkálukú wọn ní brand àti trademark wọn so ohun tó ń claim òun African Fuji Michael Jackson ẹbí léèrè pé kí ni nǹkan tó lè fi sọ pé nǹkan báyìí la lè fi trace Michael Jackson lára ẹ̀ what's it called Ajani Kabaka because nítorí pé kí Abbas lè claim kíní yẹn ló ṣe irun ó dẹ̀ ti ń ṣe irun yẹn kí ìwọ Kabaka tó dé sí Èkó kó wá sí Mushin ṣẹ́mọ̀ onífújì wọ́n kàn máa ń wá àtàmọ́ mátamọ́ ìdí tí mo fi sọ fún yín pé irọ́ ti pọ̀ ju àgbàlẹ̀tù ló interview Ṣínà Àkànní kò rí lè mọ pàtó ìgbà tó ti wà níta. ẹ ronú sẹ́yìn yé àwọ̀ ni ẹ gbọ́dọ̀ gbàgbé ìtàn yín ni ọ̀rọ̀ àkọọ́lẹ̀ orin ṣé 82 ni àbí 83 ọ̀gọ́ lórin wà ibo ni déètì wà. mo ti ń kọrin 70 o. problem ti máa ní ni pé mi ò mind date. and Ṣínà Àkànní ti wà níta as far back as 1982-83 tó ti ń ṣe live because àwọn tó bá ní Mushin tó jọ ń kọrin wàhálà lòun jẹ́ fún wọn ìgbà tí Ṣínà ti jáde ní Mushin yẹn nìṣòro ti dé balẹ̀ ayé wọn ìdààmú tó serious gan kó tó di kó ṣe wá ṣe rẹ́kọ̀dì ní 1986 gbogbo àwọn Àdìsá Aláṣẹlà àwọn Fatai Adio Ábì Ìlọ̀rí gbogbo àwọn yẹn ni wàhálà dé bá nígbà tí Ṣínà wà níbẹ̀ nítorí ẹ̀ nígbà tó máa fi di nǹkan bí 1989 wọ́n tì í sínú odò wọ́n tọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ epo fọ́ọ̀dì ọdún bíi 3 ló fi wẹ̀ nínú odò tó ń lá epo Ṣínà Àkànní oníkọ́kọ́ ló lépo nínú onífújì tó fẹ́ fi epo lílá yẹn báyé wọn jẹ́ Wasiu Ayinde gan lépo fún odidi bí ọdún 4. Ó ti yé mi. irú nǹkan yẹn ayé fi ń ba tèèyàn jẹ́ ni tẹ́ bá wá rí Ṣínà nígbà yẹn ní gbogbo ìgbà tán tì sódò yẹn ó wá dàbí ẹyẹ tójò pa bẹ́ẹ̀ àwọn ṣe bí ìgbà àwọn lè pa ògo yẹn nígbà tó tásìkò kan Ọlọ́run tún bá ṣe wọ́n tún lọ mú wọ́n sá sínú ẹgbẹ́ pé tójò bá pa ẹyẹ wọ́n máa ṣe ṣíóṣíó báyìí wọ́n wá sa gbogbo omi yẹn wá gbẹ lára ẹ̀ wọ́n wá dá padà lẹ́yìn ìgbà tó dá padà yẹn ló wá ṣe rẹ́kọ̀dù kan Joker yẹn mo wà nínú ẹ̀ fídíò Joker yẹn lọ wò ó kí ni mo ti rántí Joker yẹn and Joker yẹn ó wọlé sí Shina Peters lára because 89 ni Shina Peters ṣe Ace òun ṣe Joker yẹn bóyá 1990 or 91. láti 14 years tí Barrister ti kú lẹ́nu kò sí any existence new artist. onífújì jáde náà ìrìlẹ̀ onífújì ní Tiri Leather. wọ́n ṣe mọ̀ pé controversy ló jẹ́ àmọ́ Tiri Leather. tá a bá sọ̀rọ̀ pé controversy náà làwọn èèyàn fi rò bóyá pé wọ́n ṣe mọ Wasiu Ayinde kì í ṣe controversy ló jẹ́ kó mọ̀ wọ́n. no Tiri Leather ti ń dún ó ti ń jẹ́ Tiri Leather ẹ̀ àmọ́ nítorí wípé mo sọ nǹkan kan fún yín pé tí Ọlọ́run bá ṣetán láti gbé èèyàn tiẹ̀ dìde ó máa tẹrí èṣù bá ní ọ̀nà owó wá ní Ọlọ́run fẹ́ gbà tẹrí èṣù bá. nǹkan méjì là ń sìn tẹ̀dá ayé kan ò lágbára tó nǹkan méjèèjì Ọlọ́run làkọ́kọ́ ìkejì lèṣù kò dẹ̀ sẹ́ni tó rí àwọn méjèèjì mọ́ lásìkò tí Tiri Leather máa dìde ẹ wo ẹni tẹ́ṣù lò nítorí pé Ọlọ́run èèyàn Ọlọ́run gbogbo ní òfurufú tẹ́ rí Ọlọ́run ọba ò sí ńbẹ̀ èṣù tẹ́ rí yẹn náà tí Ọlọ́run ò bá kí ń ṣe èèyàn nígbà tó fẹ́ dá àwọn èèyàn kò ní sọ pé jẹ́ ká dé èèyàn láwòrán ara wa and kí lèṣù fi lágbára lórí èèyàn ní pé iyẹ̀pẹ̀ amọ̀ tán fi mọ ènìyàn òun ló lọ bùwà òun ló mọ̀ ìmísí lásán lọ́lọ́run mí sí yẹ̀pẹ̀ nǹkan tí èṣù náà fi lágbára lórí wa nìyẹn 100% ló fi ń control wa so àkókò tí ó dàbí ikú ni tí ikú bá máa pààyàn ó máa mú sábàbí dání téèyàn bá máa ṣoríire sábàbí kan náà máa tẹ̀lé ní táyé lèṣù gbé wọ̀ nǹkan tí ò bá ṣe tí ò bá níyì wípé kó máa dọ̀là ń sọ mo máa fọwọ́ sọ̀yà pa tí rí ọmọ mi náà pé kò lè ṣerú ẹ̀ ń sì kò lè pé lọ́mọ ẹ̀ tí fúnra rẹ̀ ló fi ìpínyà sáàrin àwọn méjèèjì. bọ́tẹ́ máa gbọ́ kánítáyé náà ti fa Tiri mọ́ra ń gbà yín
ṣé bóyá jáde náà ṣó lè jáde ó bẹ́ẹ̀. máa jáde, àkọọ́lẹ̀ Ọlọ́run ò ní tàsé. Ó dàbí nísìnyí ẹni tó sáré ọlà tó wọlé adáhunṣe àbí wọlé oníṣègùn tó wá bá ṣe ètò ọlà tó dẹ̀ ní tó wá lówó lọ́wọ́, ó máa fọkàn sí pé bàbá yẹn ló ṣe ni. ètò Ọlọ́run dẹ̀ ni. Ètò Ọlọ́run ni. ibi ètò Ọlọ́run yẹn mo fẹ́ káàdì ẹ̀ sí sà. ẹ ti di ìránṣẹ́ Ọlọ́run. ẹ sọ àwọn nǹkan tẹ̀ ń ṣe fún. Gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run alààyè, ohun mẹ́ta péré la gbélé mi lọ́wọ́. Ìkíní, Ọlọ́run ọba fira ẹ̀ búra lọ́nà tó pọ̀ nínú Bíbélì. Ó ní kò ní sí àgàn ní ilẹ̀ náà. Exodus 23 verse 26. Ó ní kò ní sí àgàn ní ilẹ̀ náà. Deuteronomy 7:14. Ó ní kò sí abo tàbí akọ nínú yín tó máa yàgàn. Ayé ló máa ń fi àgàn báyàn jà. Àfọwọ́fà máa ń jẹ́ kéèyàn yàgàn. Yes. Ogun ayé dẹ̀ máa ń jẹ́ kéèyàn yàgàn. Mẹ́ta. Ìkejì tọ́lọ́run gbélé mi lọ́wọ́ òun ni pé ẹnikẹ́ni tó bá ní jù, bóyá ó ti ń bẹ ẹjà tipẹ́, bóyá ó ṣẹ̀ṣẹ̀ ní. Ìjú ayé fi ń ṣèkà fún yàn. Tó jẹ́ pé ẹni tó jẹ́ pé a ti rógo ẹ̀ síwájú ọjọ́ ọ̀la wípé tó bá lọ́mọ láyé ògo ẹ̀ máa buyọ̀. Wọ́n á wò pọ̀ náà làwọn lè gbà sí ọmọ yẹn, wọ́n á gbé jù sí nínú. Kò sẹ́nikẹ́ni tó bá níjù nínú àti róyúnú máa dìṣòro. Ìjú dẹ̀rẹ́ wọ́n tún máa ń jogún ẹ̀. Ìkẹta ni pé ìjú fúnra ara ẹ̀ náà àfọwọ́fà máa tọwọ́ èèyàn máa fọwọ́ ara ẹ̀ fà á. Early sex jẹ́ nǹkan tó dáa fóbìnrin. But níbí by part of this world Nigeria, àwọn ò rí early sex bí nǹkan tí ó proper tó wà okay. And it's another therapy, natural therapy tọ́lọ́run ṣe sára obìnrin. Tó bá tètè ní early sex, gbogbo ìdọ̀tí ìpàǹtí tó lè fa ìjú fibroid yẹn ó máa jáde lára ẹ̀. early sex dá. Early sex, yes. At least latest 16, 17. Ní kíni? Òyìnbó tí ń disvirgin ọmọ as from age of 14. 16, 17. Yes. Early sex. Yeah. To avoid. Ọlọ́run bá mi tọ́ o. 16. To avoid infertility. Nǹkan tó ń fa náà nìyẹn because tí ju bá ti wọ ẹ wo nǹkan kan sì yẹn. Virginity is nothing. But obìnrin mi believe pé pride ni a wá gbé dání títí tó máa fi wọ age of 32. Tó máa fi lọlé ọkọ. Tó máa fi lọlé ọkọ. Tó bá máa wọlé ọkọ yẹn. Àwọn fún láńkáṣífù. Ìjú àti náà ìgbà tó ti ń fún wọn láńkáṣífù yẹn orí àwọn bàbá yẹn pé orí àwọn ìyá yẹn pé nígbà because early. Àwọn kan ṣì ń ṣe ń sìn àwọn ará wa kan ṣe o àwọn ará wa kan ṣe o. Because as from 23 lọ́ọ́ ti máa sọ fún ẹ pé ọkọ ẹ ti ń wálé o ó lè má mọ̀ wọ́n á ti máa sọ fún as soon as tó bá ti pé 25 wọ́n ti lọlé ọkọ because wọ́n mọ they know the importance of early sex and early marriage. Lórí ọ̀rọ̀ early sex yẹn tó wá jẹ́ pé ní ìsìn wọ́n ń súnmọ́kùnrin dídé. Wọ́n máa affect wọn. Ní àwọn obìnrin tí ò ń gba. Yes. Àwọn tó jẹ́ pọ́n máa lọ́kùnrin èṣù ni wọ́n máa fẹ́. Tẹ́ bá wo tó pọ̀ nǹkan tó pọ̀ ń sì tó common tó rampant láàrin among ladies. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí obìnrin tó lè ní ju ó máa ti wọ bí i 40. Bẹ́ẹ̀ nísìnyí ọmọ 18 years ń ní ju nínú. Ọkùnrin ńkọ́? Ó affect ọkùnrin náà. Abájọ Ṣẹ́gun kò ṣáà lè rìn dáadáa. Ìkẹta ẹnikẹ́ni tí wọ́n bá de oyún mọ́ nínú. Mi ò mọ̀ ìgbà tán ti dé bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ lágbára Ọlọ́run á ṣe ìyanu. Kódà àwọn tó bá níṣòro ìgbésí ayé. Mi ò mọ nǹkan míì tó kọjá orúkọ Jésù. Because ẹni tó ní ìṣòro ìgbésí ayé àwọn máa ń rí Jésù bíi magician. Wípé àti bá ti débẹ̀ kíákíá bẹ́ẹ̀ tó èmi ò ní nǹkan ti fẹ́ gbé fún ẹ̀mí ìlọ́ṣẹ́ ti àbí tó kọjá omi àtòróró ìgbàgbọ́ ẹ gbọ́dọ̀ mú ẹ lára dá. Kódà ẹ bá mi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè é sí gbogbo àwọn tó bá ní béèrè ọ̀nà méjì ni ó ṣeé ṣe kó ní béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ wọn nípa àwọn nǹkan tó ti gbọ́ tẹ́lẹ̀ èmi dẹ̀ ti sọ fún yín pé mi ìsínú àwọn tó ń wo pé nìkan kọ kọ́mẹ́ǹtì kan n tó bá wọn ní kálukú kó kọ síbẹ̀ but àwọn onílàákàyè ọ̀jọ̀gbọ́n wọn á máa reason pẹ̀lú wa fún mi láti kúrò ní Abẹ́òkúta wá sí Ìgàndò orí fóònù lèmi àti wọn ti kọ́kọ́ sọ̀rọ̀ tá a gbé yẹn síta àwọn èèyàn gbádùn ẹ̀ ṣùgbọ́n tó rọ́pò òrojú wọn ni mo ṣe wí ẹ jẹ́ ká tiẹ̀ wá Ìgàndò èmi fúnra mi personally ti kó ẹ̀kọ́ tó pọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a gbọ́ yìí ṣùgbọ́n wọ́n tó bá ní nǹkan kan tó ń dẹ̀ lọ́kàn rú tàbí ìṣòro kan tàbí tó nígbàgbọ́ nú Ọlọ́run tí Ọlọ́run dẹ̀ sọ fún ẹ pé tàbí tí ọkàn ẹ sọ fún ẹ pé
ẹni tó dẹ̀ ń wò yìí ó dẹ̀ ṣeé ṣe kó dá sọ́rọ̀ ayé ẹ̀ káyé ẹni túmọ̀. ẹ bá mi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè é sí. 08033689629. lẹ́ẹ̀kan sí. 08033689629. orúkọ tèmi ni Apostle Israel Awótúndé Ìfẹ́sànyà Aláṣẹ. ẹ ṣé gan sà tẹ́ wà nílùú Ìgàndò. bọ̀tán tó ń wò wá lókèrè ńkọ́ táwọn yẹn bá ní nǹkan kan tán fẹ́ béèrè náà ṣé látòrí fóònù náà ó ṣeé ṣe. wọ́n lè béèrè kò síbi tágbára Ọlọ́run tó ṣẹ̀dá ayé àtọ̀run òun náà ló ṣẹ̀dá omi ara àtẹ̀jẹ̀. ẹ ṣé gan sà. tó lọ́run ò lè ṣe. Yes sir. This is another area of business we are into. Vitafoam authorized distributor. We can supply to anywhere in Nigeria, but within Lagos State, our supply is free. So place your order. Any brand of Vitafoam product. We do chairs, pillows. We manufacture mattresses, orthopedic, semi-orthopedic, Galaxy mattresses. Those who are into hotel businesses and those who are into estate businesses who are interested in buying mattresses, bed, furnitures, and some other things. And it comes in a very cheap price. Anytime you can call on us. We are always at your service. Thank you very much. Ètò kan tó lórúkọ mẹ́rin, Aláǹgẹ̀rẹ̀ lètò.